ẹ sà mo ti bẹ́ẹ̀ tó fẹ́ lọ gbé wá sà bẹ́ẹ̀ ni sà mo ti bẹ̀ẹ́ mo ti pè látẹ̀kọ̀ kò gbé kọ́ náà ni yes sà àtọ́lọ́dẹ̀ yìí sí alright ibo ni pàṣẹ wọn lọ gbé fóònù sí báyìí kí ni gbogbo ilé fóònù sọ wọn wà ní báyìí. àbí kan dààmú ẹ̀ kí ló mú ẹ ẹ̀yẹ́ là ń ṣe bí àbí kan ó rí nígbà tí mo jáde ní. ó rí mi. gbogbo ọgbẹ́lẹ̀ tó ṣe ní ìmọ̀pẹ́ wa ń dé. kí ni gbogbo ilé Adeski kí ló dé. ó rí pé mo bá àbúrò mi sọ̀rọ̀. ẹ má bínú. kọ́ tí mo bẹ̀rẹ̀ àtẹ̀ kọ̀ọ̀kan. ẹ má bínú. kí ló wá ṣẹlẹ̀ fóònù mo ti pè ó píìkì ẹ̀. ẹ máa pè mí tí kò wá tà nù. ó ti kú kí ló tó ń dún. ó ti kú bí a flight mode ni ó ti kú. flight mode máa ń dún. ẹ tẹ̀lé ìdìṣàwọ̀ ẹ̀ flight mode. nǹkan tẹ́lẹ̀ mi nílé ìgbà ìgbà. ha mo jẹ jẹ́rìí ní dark store nígbà tó rí ó ṣàrò aṣọ yẹn gbogbo ẹ̀ ló dé sí jẹ́rìí. it's in fact ó tún ayé mi gan. all right. ẹ ti wò ó náà ní ẹ ti wò ni. nígbà tí ń tàǹkàrà. ẹ ṣe mọ ni. ó tún rànlẹ̀. àǹkà dáàdì mi òkun wọn tá a ṣe ń gbà yẹn ọdún mo ti rà ọdún mo ti rà. bí nǹkan tó ń mú mi wá gbé fún yín. lọ́dọ̀ mi dá. mo ṣàmù sidrak mi dà kó ló sidrak mo lò. ẹni gbé sí. ṣíbí àkùn àbẹ̀rẹ̀ sidrak mo lò. mo gbé ṣẹlẹ̀ báyìí. mo gbé. kí ló lè yí ọ̀dọ̀ mi dá kíkọ́ lórí gbé ẹgbẹ́ yìí dòdò lè lè yìí náà. ilé ìdòdò tó fẹ́ gbọ́ ọ̀gá tó fún mi kò tó rárá 50k mo rà ó ti jẹ́ ní 5,000. ní dáàtọ̀ tí mo ń sọ nípa èyí ó máa ta footwear ó máa ta nightwear ó máa ta bàtà ó máa ta gomi ìtẹ̀rẹ́ mọ́ ní everything ló ń ta. so trust me ló ń sọ yín o trust me 50k mo padà rà 50 to 25,000 cash or transfer. àbí kan ń dààmú eléyìí mo gbé kí ni sọ fún mi pọ̀ nítorí bàbá ìgbà ẹ̀ ìwọ́n ti ẹ̀ ògbọ́n bá tí mo ń dárò mí báyìí ìwọ́n ti ẹ̀ gbọ́ wọ́n gbọ́n bá tí mo ń ṣe àbí kan ń dààmú ẹ̀ rí bó ṣe rí ojú kéré ìmú kéré etí kéré kiri ti ní gan kéré. màá padà wá bẹ̀. nílé mi ń jẹ́. ọlọ́run ìwà tó jà ìfẹ́ máa nà mí lẹ́yìn ilé máa nà mí lẹ́yìn nà mí ká lọ́wọ́. Adeski ẹgbẹ́ tí ń rìn lọ kí ló dé máa ń ṣe ẹ mójú kí máa rìn káàkiri àdúgbò kí ni ilé tó jẹsẹ̀ adìyẹ ojúlé èké láì kí ṣògbèrè. àwọn bẹ̀sí àárín lọ. àwọn bẹ̀sí mi àárín lọ. àwọn bẹ̀sí àárín lọ. lẹ́nu ilẹ̀ tí wọ́n sọ fún bọ́ọ̀ bẹ̀sí mi àárín lọ. ọlọ́run mi jẹ́ kán rìn lọ. àti pé gan kò lè dùn mí. bẹ̀sí wo mo ní tẹ́lẹ̀ bẹ́yìn náà ni. ta ni bẹ̀sí ẹ̀? ẹyin náà ni. èmi ni bẹ̀sí ẹ̀. bẹ̀sí wo mo ní. èmi ni bẹ̀sí ẹ̀. dúró ṣé bẹ̀sí with benefits àbí no benefits? benefits bá ojú ọ̀làbẹ̀ love can peace. kò sí benefits. níbo. kò sí benefits. bọ́lẹ́tìrì. ní èmi bọ́lẹ́tìrì. ní èmi fi gbóngbà gbóngbà lò. níbo. bẹ̀sí òun làwọn ń ṣe. bó ṣe ṣé gbà ẹ náà nìyẹn tó ń toast. ní èmi bẹ́ẹ̀ gbọ́. màá tẹ̀sí ẹ dúró dé fún ilé sọ̀rọ̀ ìbò mi láti. kí ni. kí ló ń sọ ọmọ kọ́wọ́ mi náà. wọ́n sọ fún mi pé èmi àti ẹ àjọ máa date like o tí wọ́n sọ bẹ́ẹ̀ o tí wọ́n ní mò ń post ẹ̀ rówó náà ò rú ọ̀rọ̀ kó tó máa sọ ni nǹkan tí mo wọ̀ lásán ò lè ra torí ò níṣẹ́. kí náà ṣe rádaràdà nǹkan tó kó sí ó tún wọ sí ìtàbúrò sọ́run ojú òde kì í tì ẹ́ odò wọn fẹsẹ̀ gbálù kiri ká wọ́ kákàkiri tó bá yẹ ní. ó ti máa lọ tẹ́lẹ̀ àbí bá mi tó padà yàrá kẹ́mi náà fún ẹ létí ẹ ṣé mo ń pé kazeem jẹ́ tó bẹ́ẹ̀
tó ń mọ́ ilé àkọ́kù tó mọ́ pé Mohammed ní bàbá sọ̀rọ̀ yìí tó mọ́ pé Mohammed ọjọ́ tí Kazeem náà tó tòsí ẹ̀fọ́ ọ̀rẹ́ nípa ọmọ ìyá bílíkì yìí nípa kòkòrò tó sì dẹ́kun kòkòrò náà tó rẹ̀ mọ́nú inú àgbọ̀ gẹ̀dẹ̀ tẹ̀nàjì wọ́n má jẹ́ máa sọ sórí ẹ̀ fún ẹ wọ́n jẹ́ máa sọ. ní wo ló fẹ́ sọ mí ìbílẹ̀ mẹ́. tó ti sọ wálé. wọ́n ṣe wá ọkọ̀ tó kọ́ sí mi ìbílẹ̀ mẹ́. a máa fẹsẹ̀ gbálẹ̀ sí aláìníṣẹ́ aláìníkọ̀